pẹ̀lú èèyàn lórí bẹ́ẹ̀dì rẹ̀ ẹ wá olórí burúkú bàbá yìí kò ní dáa fún yín tẹ́ bá jáde síta àwọn Ògúntọ̀nà kò ní yẹ ìran díran yín tí ẹ bá jáde ẹ bá mi jẹ́ kí mẹ́sẹ̀jì kó dọ́dọ̀ wọn yìí pé kò ní yẹ bàbá Ògúntọ̀nà tí ò bá wá mú àdìsí yẹn wá àdìsí ó tún wá ń ṣépè fún wa pé ṣèbí ṣọ́ọ̀ṣì wa lòun lọ mú wá ní kíní kan. ṣọ́ọ̀ṣì àwọn àfáà súnnà ní lóòótọ́ gbogbo èpè yìí ò ní tó fẹ́ ṣe fún pásítọ̀ yẹn ẹ pé mo sọ ti pásítọ̀ yẹn náà lánàá torí pé tá a bá fẹ́ sọ tilẹ̀ ẹ̀yin fúlágà ẹ káàbọ̀ tẹ́ ẹ bá fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀ àṣejù pásítọ̀ yẹn náà pọ̀ wallahi lórí ọ̀rọ̀ ànábì àṣejù ẹ̀ pọ̀ àmẹ́yìí táwa náà tún ń ṣe yìí àṣejù tiwa náà pọ̀ àìmọ̀kan láti fi ṣe àfimọ̀ ṣe so báwo lọ̀rọ̀ ṣe fẹ́ jọra a fẹ́ pariwo súnnà fáwọn èèyàn àìmọ̀kan la fẹ́ fi pariwo àti pé la fẹ́ fi tún òun elépè tó òun ṣépè fún yín ẹ̀ wá ń fẹ́ pé tá gbà náà. bàbá Ògúntọ̀nà kò ní dá fún ìwọ àtìrandíran tó ọba ti mú àdìsí tánàbí sallallahu alaihi wasallam tó ń ṣépè lé wa lórí pé òdodo ló ń bá wa sọ pé ipe àtúwà ń parọ́ mọ́ ipe àtúwà ń parọ́ tó bá ti má àdìsí yẹn jáde tánàbí ti ní àṣepọ̀ pẹ̀lú Mariam ọmọ ìyàwó ọmọ ẹwú ìyàwó rẹ̀ kan tó bá ti mú wa kò ní dá fún ìrandíran. ìbásàn káfà yìí máa sọ̀rọ̀ kó sì máa ṣe pé kó kọ́kọ́ lọ ṣèwádìí torí pé àdíìsù tí pásítọ̀ yẹn ń sọ ń bẹ ọ̀rọ̀ yẹn ń bẹ bọ́ àfá yìí ò ní ojú àfá òtó ẹsẹ̀ àfá òtó odò táfà ò lè wẹ̀ ló fẹ́ wẹ̀ ló dá wàhálà alẹ́ sáfà lọ́rùn máa ka àdíìsì yẹn nísìnyí o tá a bá ti gbọ́rọ̀ àfá tán. kò ní ọ ní gate láti bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ ọmọ kan ìbínú Ọlọ́run. lórí àdíìsì làfá yìí ń ṣépè fún pásítọ̀ yẹn o látara pé irọ́ ni pásítọ̀ yẹn ń pa àdíìsì yẹn exist ẹ dákun tọ́lọ́run bá wá fẹ́ ṣèdájọ́ èpè láàrin àwọn méjèèjì báwo lọ́lọ́run ó ti ṣe bó tiẹ̀ já sí pé àwọn méjèèjì náà ni wọ́n wà faulty níbi how to respond to each other níbi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká máa gbọ́ níṣó. yóò wá mọ lura wọn àfi tó bá túbá tó yí padà sọ́lọ́run tó túbá sọ́dọ̀ Ọlọ́run padà ní ti pátápátá tó túbá pátápátá tó ronúpìwàdà pátápátá tó wá padà wá ṣàtúnṣe gbogbo orí burúkú tó ti fi ẹnu rẹ̀ sọ fáwọn èèyàn ìgbà àkíní kan tó wá tó ṣe. kò lè ṣe àtúnṣe lódiwọ̀n táwọn ọ̀rọ̀ yẹn bá ṣì wà nínú tírà àwọn àfáà wa tí a gbà pé alùsùnnà ni wọ́n tá a gbà pé àwọn gangan ni ṣọ́ọ̀ṣì Islam tọ́lọ́run ò pè wọ́n ní ṣọ́ọ̀ṣì torí Al-Qur'an dìdí sọ fún wa ni pé amla'um shuraka ṣé àwa tá a jẹ́ mùsùlùmí yìí ṣáàrí àwọn kan tó ṣe déédé Ọlọ́run tá a lè máa fi wé Ọlọ́run shara'u lahum minad-din ṣó ń ṣòfin sínú ẹ̀sìn wa yìí wọ́n lágbára àti máa ṣòfin ma lam ya'dhan bihi Allah tọ́lọ́run ò fún wọn níyànda rẹ̀ ọ̀rọ̀ Kùránì ni Ọlọ́run am lahum shuraka ṣé yìí mùsùlùmí ṣe ráwọn èèyàn tó dàbí Ọlọ́run ni ṣe rí àwọn èèyàn tẹ́ lè máa fi kẹ́gbẹ́ Ọlọ́run fil aqwal wal ara fil akab so shara'u lahum min ad-din tó wá ń ṣòfin fún wa nínú ẹ̀sìn ma lam ya'dhan bihi Allah tó lọ́hun ò fàṣẹ ẹlẹ́ tí ó fàyẹ ẹlẹ́ aṣọ àwọn àfáà yìí náà dọ́lọ́hun báwọn Yẹ̀húdí àti Nàsárà ṣe sọ àwọn olórí tí wọn náà dọ́lọ́hun níbi ọ̀rọ̀ ẹ̀sìn wọn gbogbo èpè tẹ́ ń ṣe yìí kò nítumọ̀ mi ìwà mọ́bọ́lọ́ ń ṣe fẹ́ pín láàrin ọ̀tún àtòsí yín tòró òun náà ń ṣe pé ẹ̀yin náà jọ ń dépè padà fúnra yín náà. ṣe irú ìṣesí yìí ni Ọlọ́run tó gbà bọ̀ rẹ láì ṣe bẹ́ẹ̀ ọ̀ ní ikú tó da láyé ń bí àti lálìkí àwọn ìnira lọ́ọ́ bá kó láyé ní nísìnyí táwọn fi kó láyé ìwọ bàbá Ògúntọ̀nà yìí tó bá fẹ́ gé kí àwọn èpè yìí kó ṣe é mọ́ lórí wá bá wa mú wá o àwa mùsùlùmí à ń challenge ẹ o wá bá wa mú wá o ibi tí Ọlọ́run tí àná Muhammadu ọjọ́. ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin olólùfẹ́ Islam ẹ rí i pé bí mo ṣe ń nu ojú inú ooru ni mo wà mo sọ fún wa lánàá tó jẹnẹrétọ̀ wa tó jẹ́ lísà ó ní iṣu a ní ìdòwò tó ń lọ bí 200,000 naira Ọlọ́run ó sì bá wa ṣe ní rọrùn ẹ bá wa ran ètò yìí lọ́wọ́ kẹ́ ẹ sì bá wa dá sí bákan náà là ń sọ fún wa pé a ní ìdí láńláń fóònù kan a sì ní ìdí iPhone kan tí ó jẹ́ méjì tí ìkan máa jẹ́ WhatsApp ìkan máa jẹ́ direct call tí ò ní papọ̀ mọ́ra wọn ẹ rí i pé program yìí bó ṣe dá tó nísìn
mo fẹ́ gba fóònù lánàá káwọn èèyàn lè pè wọlé, mo dẹ̀ tún máa láǹfààní àti gba fóònù ni ká lè pè wọlé lénìí, màá gba fóònù èèyàn kan torí pé kò ní jẹ́ fóònù tá a lè padà pè, torí pé nọ́mbà tèmi lèmi fi ń ṣe prógráàmù lọ́wọ́ yìí. Ara fóònù yẹn náà ń gbà táwọn kinní wa ìbẹ̀rẹ̀ sí ní ìṣù ni ká tó bẹ̀rẹ̀ sí ní sọ́ọ̀fù ẹ̀. So lẹ́fi rí pé ó ń gbé ohun jáde dáadáa, kọ́lọ̀ ń dákun kó ṣe dáadáa fún oníkálukú wa. Naam. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam tó ti ní àṣepọ̀ pẹ̀lú Mariam so tó líǹkì tó sẹ́ndì sí wa láti lọ wò yí o. Àwọn olórí burúkú bíi tiẹ̀ náà kọ tọ́pìkì sókè, àwọn amádìsí wàdìsí tó sì mú òjò nǹkan tí wọ́n kọ sókè. So gbogbo náà tán sọ nípa Ànábì sallallahu alaihi wasallam ààrí nínú àdìsí context tí wọ́n tán sọ nípa Ànábì ni ó wà lókè. So àdìsí tán mú òjò nǹkan tán sọ. So olórí burúkú rẹ àti àwọn yìí bí akọ̀kọ̀ ètè mẹ́sẹ̀jì wọn báyìí torí ọ̀ ní nísìnyí ọ ti bẹ̀rẹ̀ àìnísìnyí látòní lọ, àfi tó bá ṣe kí ni tó bá mú ẹ̀rí wípé àná Muhammad sallallahu alaihi wasallam ó ní àṣepọ̀ pẹ̀lú ìyàwó níyàwó àbí ẹni ẹlẹ́ni tí ò ṣe nìkáì rẹ̀ tí ibi ní orí bẹ́ẹ̀dì rẹ̀ òun ló bí àyà sọ ìyẹn Quran 66 verse 4 tó bá wá gé ẹ̀rí fún kò ní yíyọ́ láyé ń bì àti lálìkì ọmọ kò ní yíyọ́. Ẹ̀rí wà fún pẹ̀lẹ́pẹ̀tẹ̀ iṣẹ́ fún yìí, ẹ̀rí wà nù tíra àwọn afásún náà la fi ń sọ pé àwọn aburú ń bẹ tí wọ́n fi ìsìláàmù ṣe sí islam, tí wọ́n fi ìsìláàmù ṣe sára Ànábì Muhammad. Mudirul Markaz pariwe kò sí èbúté ẹ̀bú bàbá náà tán láyé, kò sọ̀rọ̀ tẹ́ ẹ sọ. Ibi ẹ wá lọ parọ́ mọ́ ni pé ó ń bú àwọn sọ̀háàbà, bàbá ń bú àwọn sọ̀háàbà. Ẹ sì mọ̀ pé kò rí bẹ́ẹ̀, pé n tó wà nú àkọọ́lẹ̀ ni wọ́n ń kà. Ẹ parí ọ̀rọ̀ yín. Láyé ń bì àti lálìkì àwọn ọ sì ráre kú ni pásítọ̀ òkúta náà ọ ráre kú pẹ̀lú àṣẹ Ọlọ́run àfi tó bá bọ́sìtà ọkọ̀ wa túbá pé ọ̀sọ̀ àṣìṣọ́ ni o kọ́ wa túbá tó bá ti túbá tó sì bẹ̀rẹ̀ pé lórí burúkú ni mí o mo kàn sọ yín ni kọ́lọ́ wa ṣàforíjì fún mi kọ́lọ́ kó gbà mí ní ìbàdàn padà tó bá wa túbá tó bá wa sọ pé ọ̀sọ́ bẹ́ẹ̀ mọ́ kò ní yíyọ́ láyé ń bì àti lálìkì àwọn mọ̀ so bó ṣe jẹ́ nìyẹn. Now ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam ẹ kú àmúmọ́ra ẹ sì kú sùúrù, ẹ rí i pé a gbọ́ èpè tí pásítọ̀ ṣẹ́ torí wọn post wọn sẹ́ndẹ̀. So wọ́n ní pásítọ̀ adẹ̀mọ̀ pé pásítọ̀ yẹn náà àwọn ọ̀rọ̀ wọn ń jọra àfáà bàbá yẹn náà òun náà kì í ṣe bàbá young boy ni iṣẹ́ alàgbà ń jọ mi, àwọn àfáà wọn máa ń fẹ́ sọra wọn darúgbó àti pásítọ̀ káwọn yẹn lè máa rí wọn pé èèyàn ńlá ni. Àìmọye ẹlòmíì ọmọ kékeré kò tó wa lọ́jọ́ orí yóò rí dẹmudẹmu bíi búrẹ́dì tán jù sódò káwọn ìgbẹ́ ìyẹ́ àti bàbá ẹ̀ kan lè máa bẹ̀rẹ̀ fún ìránṣẹ́ aláwọ̀ kẹyìn ọ̀pọ̀ ọ̀nù àwọn ẹgbẹ́ ìyá rẹ̀ àtàwọn ẹgbẹ́ bàbá rẹ̀ ṣé tẹríba lè yíwù. Ọlọ́run bá wa ṣàánú Mudirul Markaz àpọ́nlé pọ̀ kò ní bàjẹ́ fún bàbá náà láéláé. Náà ẹ wá já padà pé ìjẹ́ ọ̀rọ̀ táfà yìí sọ yìí ṣó wà nínú àwọn àkọọ́lẹ̀ lóòótọ́ táwa náà ń bùkátà yìí pé ṣọ́ọ̀ṣì Islam ni wọ́n. Ẹ já lọ sínú tafsiru at-Tabari. Tafsiru Tabari yìí òun náà ni tafsiru àkọ́kọ́ nínú tafsir táwọn àfáà gbà. Ẹ já agbọ́n tó sọ nínú Suratu Tahrim yẹn káwa náà lọ wò. Nígbà tó ka áyà tán pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim tó ní ya ayyuhan nabi lima tuharrim ma ahalla Allahu lak tabtaghi mardata azwajik wallahu ghafurur rahim. Nígbà táfà ń ṣàlàyé àfà ní yaqulullah mi ò fẹ́ kọ́rọ̀ yẹn pọ̀ ẹ jẹ́ kí n sáré lọ ibi tó wà. Àfà wa tẹ̀ sọ̀rọ̀ ó ní faqala ba'duhum ó láwọn kan sọ wípé kana dhalika mariyatun mamlukati kana dhalika mariyatun mamlukati wọ́n ní Máríyàtù yẹn ẹrú Ànábì ni. Ẹ máa gbọ́ o gẹ́gẹ́ bí tí pásítọ̀ yẹn ń wí o pé Máríyàtul Kìbùtíyà yẹn tó jẹ́ pé ìyàwó Ànábì wọ́n pè é lẹ́rú Ànábì. Wọ́n wá ní arrama ala nafsihi biyamini wọ́n l'Ànábì wá sọ déèwọ̀ fúnra rẹ̀ annahu la yuqarribuha talaban bidhalika ridha Hafsata binta Umar. Wọ́n l'Ànábì ní òun sọ déèwọ̀ fúnra òun póun ò tún ní súnmọ́ mọ́ láti fi lè wá ìyọ́nú ìfẹ́ ẹnu Hafsa ọmọ Umar tí ń jẹ́ ìyàwó ẹ̀ wọ́n pè lẹ́rú ẹ̀.
wọ́n ní li annaha kanat gharat bi an khalabiha kanat gharat bi an khalabiha Rasulullah. Wọ́n lóbìnrin yẹn ẹrú yẹn dọ́gbọ́n ó dètè kánẹ́bì lè wọlé tọ̀ òun. Ẹ máa gbọ́ ọmọ ọgbọ̀n náà kọ́ ọ tẹ wá ń ṣépè fún pásítọ̀ lé lórí ni mo ní sọ pé àfáà yìí ò mọ ẹni tó fẹ́ sọ̀rọ̀ lé lórí kò mọ̀ ń pẹ́ ó kàn jálù ni wọ́n ní ẹrú ni so wọ́n ní ẹrú ànẹ́bì ni wọ́n lánẹ́bì wá sọ déèwọ̀ fún rẹ̀ bóun ò tún ní súnmọ́ mẹ́bi yẹmíìnì pẹ̀lú ìbúra wọ́n lánẹ́bì búra pé annahu la yuqarribuha bóun ò tún ní súnmọ́ Mariatu mọ́ pé talaban bidhalika ridha Hafsata bint Umar pé ó ṣe bẹ́ẹ̀ ní tìtorí àti fi wáyọnú ọmọ Umaru tá ń pè ní Hafsa tó ń jẹ́ ìyàwó ẹ̀ wọ́n ní li annaha kanat gharat bi an khalabiha Rasulullah torí pé ọmọ obìnrin yẹn dọ́gbọ́n kánẹ́bì lè wọlé tọ́ òun àwọn méjèèjì wọ́n wá jọ kóra wọn wọlé fi yawmiha lọ́jọ́ tó rún kan Hafsa ẹ máa gbọ́ wá fi ujuratiha lórí ibùsùn Hafsa ẹ wá ń ṣépè fún pásítọ̀ ó wà nù tafsiru Tabari lára àwọn tírà tẹ bùkátà rí pé sources of Islam gẹ́gẹ́ bá bí pásítọ̀ yẹn ṣe wí tẹ́yìn fi ń ṣépè fún yìí látara ìmọ̀ kan tọ̀dọ̀ yín torí pé ẹ̀mọ́ tó ìmọ̀ yín ò débẹ̀ ẹ̀ sì tó yẹ kẹ́ wá ránṣẹ́ sáwọn tí mọ̀ wọn tó pé ẹ dákun kí lẹ rí sí ẹjá jọ máa gbọ́ lọ wọ́n ní zaka fi ujratiha nínú yàrá ẹ̀ wọ́n ní gáràtì khalabiha ànábì lọ wọ́n jọ wọlé wọ́n ní zakara man qala dhalik àfáà wa Tabari ní àwọn tí wọ́n mú ọ̀rọ̀ yìí wá in tí wọ́n sọ àdísì tán mú wá rèé wọ́n ní haddathani Muhammad bun Abdullah Ar-Rahim Al-Barki mo kàn fẹ́ máa dárúkọ wọn ni قال ثنا ابن إبراهيم ابن أبي مريم قال ثنا بن غسان قال ثني زيد بن أسلم زيد بن أسلم نوالو سوكوي أن رسول الله صلى الله عليه وسلم ولو جيشي أولون أصاب إبراهيم في بيت بعد نسائه بأبا إيا إبراهيم إيا أمري إيا إبراهيم أبا أسون nínú yàrá ìkan nínú àwọn ìyàwó rẹ̀ kọ́ọ̀lá ó wá tẹ̀síwájú ọ̀rọ̀ fọ́kọ́ọ̀lẹ̀t wọ́n wá ní ìyàwó yẹn wá nígbà tó wá rí ó wá ní ayé Rasulillah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run fi bayti nínú yàrá mi wa ala firashi lórí ibùsùn mi ìntàfà yìí ń ṣe pèlè lórí nìyẹn pé kò sí àlára àwọn ń tà ń sọ rèé ẹ máa gbọ́ o Hafsa wa ń sọ fún ànábì yẹn tó mọ̀ pé wọ́n sọ ní sọ pé Hafsa wa ká ànábì àti ọmọ ẹrú ni bó tiẹ̀ já sí pé rọ́ ni ó wá ń sọ yìí pé ha Rasulullah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run fi bayti nínú yàrá mi wa ala firashi lórí bẹ́ẹ̀dì mi ó ní faja'alaha alayhi arama wọ́n ní dí nìyẹn tá nàbí fi wá fáwò pé òun ò tún ní súnmọ́ arábìnrin yẹn mọ́ faqalat ya Rasulallah wọ́n lóhun náà ló tún wá ń sọ fún nàbí pé kayfa tu'arrimu alayka al-halala báwo ló ṣe fẹ́ sọ nǹkan ẹ̀tọ́ di èèwọ̀ fúnra rẹ̀ fa alifa laha billahi an la yushibaha wọ́n lánàbí tún fọlọ́n búra pé àlóhun ò ní súnmọ́ mọ́sẹ́ tí ìntẹ́fì màrẹ́ o ọdún keje ni wọ́n ń sọ ọ̀rọ̀ yìí o ọdún keje lànẹ́bí fẹ́ obìnrin yìí o tó bá jásí pà nẹ́bí búra pọ́ wọn ò súnmọ́ wọn ò ní súnmọ́ mọ́ báwo lárábìnrin yìí báwo ló ṣe wá bímọ lọ́dún kẹjọ ẹ wo bẹ́ẹ̀ ṣe bá ànẹ́bí jẹ́ lẹ́ni tó bí àbígbẹ̀yìn àná Muhammad lọ́mọ oníbi níran láti ìlú Egypt tí mọ̀kọ́ kìí sí yẹn ń dáfà nẹ́bí àwọn méjì ní tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n ọmọ bàbá kan náà Sirina bintu Shamun al-Kibtiyya wa Mariyatu bintu Shamun al-Kibtiyya ọmọ ìjòyè ọba ni wọ́n kìí ṣẹ́rú ṣé ànábì ó wàá sọ
ọmọ èèyàn ńlá dẹrú tí ó lọ kó wọn lójú ogun ni tí ó fi sọ wọ́n dẹrú. Ẹ máa wá burú tí wọ́n ń ṣe fún Islam wa, wọ́n ń ṣe fún Ànábì wa. Ìyìn tó yẹ ká parẹ́ ká gbégi lé, táwọn ẹni bá wá kà á wà máa ṣépè fún wọn pé wọ́n dìfẹ́mù Ànábì. Ẹ máa gbọ́ lọ. Wọ́n ní Ànábì wa fahalifa Allah billah, ó fọ Ọlọ́run búra wípé Allah yusibaha, pé òun ò tún ní débẹ̀ mọ́. Fa anzala Allahu azza wa jalla, wọ́n ní ìdítọ́lọ̀ fi wá sọ ọ̀rọ̀ kalẹ̀ ní pé yá ayyuha nabiyyu lima tu'arrimu ma ahalla Allahu laka tabtaghi mardata azwajika. Wọ́n ní ìdí tó fi sọ bẹ́ẹ̀ nìyẹn. So ẹ rí pé a ti kọ́kọ́ rí nínú ṣọ́ọ̀ṣì wa náà. Ẹ tún wá gbọ́ àwọn táwọn àfáà yẹn ní kò sí yẹn, ó wà o, akàn ẹ̀yin lẹ́ẹ̀rí o, kọ́lọ́n kó ṣàánú fún wa o, kó ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí n tún wá lọ sínú ọ̀rọ̀. Ẹ rí wípé kọ́lọ́n kó ṣíjú àánú wa. Ẹ wá gbọ́ àdísù eléyìí. Àdísù tí mo fẹ́ kà yìí ó wà nínú An-Nasa'i, ó wà nínú Sunanu Nasa'i, ó wà nínú Sunanu Al-Hakim, ó dẹ̀ wà nínú Sunanu Darakutni wa Ibn Sa'ad. Ibn Sa'ad yẹn ni pásítọ̀ yẹn ń kóòtì fún wọn. Ibn Sa'ad yẹn ni pásítọ̀ yẹn ń kóòtì fún wọn. Kódà àṣẹ́kùbọ̀ àdísì yẹn ń bẹ nínú Sahihul Bukhari, màá kà yẹn náà. A ní Islam ẹ̀sìn tó perfect ni, with Quran only, not by any other book who goes with what Quran is saying. We just have to throw it away. That is just fact, 100. But you won't take it because they have pollute and dilute your brain with those books. So you don't recognize Quran anymore. That's your problem. Tó bá dẹ̀ bá bẹ́ẹ̀ kú, wallahi, ó léwu lọ́dọ̀ Ọlọ́run. Kọ́lọ̀ má jẹ́ orí bẹ́ẹ̀ fún wa. Ẹ wá gbọ́ àdísù yẹn. Ani Umar radiyallahu anhu, wọ́n lọ forúkọ ẹni tó lágbára gbé. Wọ́n ní láti ẹnu Umar, kọ́lọ̀ ń bá wa yọ́nú sí. Wọ́n ní dakhala Rasulullah sallallahu alayhi wa sallam. Ẹ ṣáà máa gbọ́. Wọ́n ló jíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam. Dakhala bi ummi waladihi Mariyatun fi bayti Hafsa. Wọ́n ló lọ bá ìyá ọmọ rẹ̀, obìnrin kan tó jẹ́ ìyá ọmọ fún, àbí ńgbà yẹn kò tí ì bímọ fún, tí wọ́n ń pè ní Mariya, fi bayti Hafsa, nínú yàrá Hafsa. Kẹ́lẹ̀ bà kó wà. Fawajadati Hafsa, Hafsa wá ká wọn, máa ó ká arábìnrin yẹn pẹ̀lú Ànábì. Faqalat lahu, Hafsa wá sọ fún Ànábì wípé tudkhiluha bayti, ó dẹ̀ mú wọnú yàrá mi. Ṣé rí pé ní tí pásítọ̀ yẹn ń sọ, ó yẹ bàbá orí nínú àdísù ni o. Ó ní ma sana'ta bi hadha min bayna nisa'ik illa min hawanin alayk. In tó ṣe yìí láàrin àwọn ìyàwó rẹ̀ yìí o, a lè pè ní nǹkan kan kọjá apó kan ara rẹ̀ lábùkù, àbùkù ló kan rẹ̀. Wọ́n láfsọ̀ ń sọ bẹ́ẹ̀, ọmọ Umar radiyallahu ta'ala anha. Faqala, wọ́n lánàbí wá dá lóhùn wípé la tadhkuri hadha li Aisha, má jẹ́ ká Aisha ó gbọ́ o. Ìntẹ́ ní kò sí tẹ́ torí ẹ̀ ń ṣe pé fẹ́ni ẹlẹ́ni. Wọ́n lánàbí sọ pé torí pé kìí ṣọ̀rọ̀ Ànábì. La tadhkuri hadha li Aisha, mọ́ sọ fún Aisha. Ìbéèrè ni pé ṣé Aisha nìkan ni ìyàwó tó ní ni? Àwọn tó kù ńkọ́, ṣé gbẹ̀wù dání làwọn táwọn ò gbọ́dọ̀ fi gbọ́? Naam. Ó ní fa hiya alayya haramun in qarrabtuha, láti sí lọ mo sọ́ dèwọ̀ fúnra mi, mi ò tún ní súnmọ́ mọ́. Wọ́n lánàbí lérí fún bẹ́ẹ̀. Qalat Hafsa radiyallahu anha, Hafsa kọ́lọ̀ mbá wa yọ́nú sí wá fèsì pé kayfa tu'arrimu alayka, ẹ má gbọ́ wa hiya jariyatuka,
báwo ló ṣe fẹ́ sọ ọ́ dé ìwọ̀ fún rẹ̀ ṣe bẹ́ rú ẹni kìí ṣe rú ẹ̀ kìí ṣe járíà ẹrú ẹ̀kọ́ járíà ìtumọ̀ ẹni obìnrin ọmọge torí pé ọ̀pọ̀ obìnrin tó fi ń ṣerú járíà ni wọ́n ọmọge ni wọ́n kàn ń yá ọ̀rọ̀ yẹn lò ní nínú èdè lárúbáwá orúkọ tó wà fẹ́rú lọ́kùnrin ni abudu lọ́dọ̀ obìnrin wọn a máa pè ní àmẹ́tù ẹrúbìnrin járíà obìnrin bá ní járíà tí obìnrin mi ọmọge mi so wọ́n ń yá á lò fẹ́rú nítorí pé wọ́n jóbìnrin wọ́n wá ní wàhíyá járíà tuka ẹrú rẹ̀ ní kìí ṣẹrú ànábì fa alafalaha la yuqarribuha ànábì tún búra fún wọn ò tí ní súnmọ́ mọ́ faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam ànábì ṣá ń tẹnu mọ́ pé la tadhkurihi li ahadin má jẹ́ kẹ́ni kankan gbọ́ o ìyá àná Muhammad la ilaha illallah at the age of what at the age of 60 at the age of 60 lẹ́ni tí ò rírú ẹ̀ ṣe ń gbà tó wà lọ́dọ̀ tí ò ní time at the age of 60 lẹ́lánàbí ẹ̀ṣẹ̀ wá ń ṣe pálapàla ẹ̀rùjọ́ lọ́dọ̀ ọlọ́run la tadhkurihi li ahadin má jẹ́ kẹ́ni kankan gbọ́ wọ́n wá ní fadhakarat ul Aishata Hafsa wá lọ sọ fún Aisha fa'ala la yadkhulu ala nisa'ihi sha'ran wọ́n lánàbí wá búra pé òun ò ní wọlé tó àwọn ìyàwó òun fóṣù kan wọ́n ní fa'tazalahunna 29 laylan ó wá yẹra fún wọn fún ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n 29 days ṣàpéyà ẹni pásítọ̀ yẹn ń sọ wọ́n ní fa anzalallahu ta'ala wọ́n ní yẹn láyà yìí fi sọ̀kalẹ̀ pé yá ayyuhan nabiyyu lima tu'arrimu ma ahallallahu lak kí lè tó sọ de wọ fún rẹ̀ in tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún ẹ̀ àdísù yìí ó wà nù sunanu Nasa'i ó wà nù sunanu Hakim ó wà nù sunanu Darakutni wa ibn Sa'ad wa fi riwayatin lil Bukhari nínú ẹgbà wá tó jẹ́ ti Imam Bukhari gẹ́gẹ́ táwọn fi wá parí ọ̀rọ̀ yìí ó ní fa'tazala an-nabiyyu sallallahu alayhi wa sallam nisa'ahu ó lánàbí yẹra fáwọn ìyàwó rẹ̀ ó ní min ajli dhalika al-hadith ní tìtorí àṣírí ọ̀rọ̀ tánàbí tọ́jú sí Hafsa lọ́wọ́ hina afshati Hafsa ila Aisha nígbàtí Aisha tí Hafsa tú àṣírí nì fún Aisha 29 layla fún ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ó ní wa kana qala ànábì dẹ̀ ń sọ wípé ma anabi dakhilin alayhinna sha'ara mi ò ní wọlé tọ̀ wọ́n fóṣù kan min shiddati mawjidati alayhinna hina ataba Allah látara ìnira àti ìbínú tánàbí rí lórí ọ̀rọ̀ wọn torí pé Ọlọ́run bá wí ẹ dákun torí pé Ọlọ́run bá nàbí wí lànàbí ṣe wá ń bínú sáwọn ìyàwó ẹ̀ ẹgbọ́rọ̀kọ́rọ̀ torí pé Ọlọ́run bá nàbí wí lànàbí ṣe wá fi yàjà àwọn ìyàwó ẹ̀ àbí ńgbà tó tánàbí bínú lórí pé àwọn méjèèjì yìí gbogbo eré wọn wọ́n fẹ́ lè gba ẹ̀mí òun nítorí ìtọ̀ àwọn ọ̀rọ̀ bàbá wọn wọ́n sì dúró lórí ẹ̀ lóbi kọ́lọ̀ máa sọ fún pé in tatuba ila Allah tẹ́ ẹ bá lè ronúpìwàdà sọ́dọ̀ Ọlọ́run torí pé kí ni o fàkọ́dí sọ́gátì kò lù búkù mọ́ torí ọkàn ẹ̀yin méjèèjì ti fi ànábì ilẹ̀ tọ́lọ̀ ń bá ní wàyí rí àsárà nàbí yù ànábì fúnra ẹ̀ ló sọ̀rọ̀ jẹ́ ń sáré fún ẹ ní àyà kan nínú súrátù Yusuf láti fi báàkì ẹ̀ torí pé Al-Qur'an gbogbo nǹkan Ọlọ́run bá mi ti parẹ́ síbẹ̀ ló ti parí síbẹ̀ àwa la máa wá tí ò sọnù káàkiri nítorí pé a fẹ́ tẹ́ra wa lọ́rùn lórí tí ò nítumọ̀ súrátù Yusuf náà
tá bá wọnú súrátù Yusuf ẹ jẹ́ á lọ sínú àyà 78 mo fẹ́ mú irú ọ̀rọ̀ yìí wá ńbẹ̀ ẹ jẹ́ á wo àyà 77 to 78 ẹ rí pé súrátù Yusuf yìí òun jẹ́ àyà ẹlẹ́ẹ̀kejìlá nínú al-Qur'an nígbà tí wọ́n fi ẹ̀sùn kan àbúrò Yusuf pọ̀ jalè àwọn ọmọ ìyá wọn tí wọ́n jẹ́ ìkà tí wọ́n jẹ́ wọn bàbá wọn ọlọ́tẹ̀ qalu ẹ wo ohun tí wọ́n sọ ó ní in yasirik faqad saraka akhun lahu min qabl tọ́mọ yìí bá jalè ẹ̀gbọ́n rẹ̀ náà ti jalè rí tó sì já sí pé irọ́ ni wọ́n ń pa àwọn tí wọ́n jọmọ ànábì Ọlọ́run nìyẹn o làwọn wàá máa trust Imam Bukhari àtàwọn míì àwọn tọ́lọ́run ti ròyìn wọn pé sábìkúnà ulaika al-muqarrabun fi jannati an-na'im thullatun min al-awwalin wa qalilun min al-akhirin níjọ́ tó ń sọ̀rọ̀ yẹn àwọn sàhábà wà náà qalilun min al-akhirin lẹ́ni táwọn náà ti wá lọ wọ́n ti wà nínú thulla àwọn náà ti wà nínú qalilun torí bọ́n ṣe ń lọ yẹn náà làwọn tó ń pọ̀ sí làwọn ti bí náà ń kéré sí bá a ṣe ń jọyìn wọn làwọn yẹn náà tó ń pọ̀ sí àwọn kékeré yẹn ń jọyìn wọn àwọn kékeré yẹn ń jẹyìn wọn wọ́n mọ̀ di thulla wọ́n pọ̀ nínú àwọn tí wọ́n ti lọ wa qalilun min al-akhirin tá a bá fẹ́ tunisi àwọn sàhábà nìkan lágbé lórí wàlálí ọ̀rọ̀ sọ̀kalẹ̀ lórí wọn àwọn tí wọ́n lọ ọmọ àlìjẹ́nà ti pọ̀ nù wọn náà nígbà tó sọ̀rọ̀ yẹn Ọlọ́run sọ́nà kó ní ó ní asarraha Yusufu fi nafsihi Yusufu tọ́jú ọ̀rọ̀ yẹn sínú ẹ̀mí rẹ̀ tó láwọn mọ̀ pé Yusufu yìí walam yubdiha lahum kò jẹ́ fi hàn wọ́n kí ló sọ láṣírí àṣírí ọ̀rọ̀ tí Yusufu sọ ni pé qala antum sharru makana ẹni bilẹ̀ yìí tá a bá ní asarra ànábì fún rẹ̀ ló sọ̀rọ̀ fún yàn kì í ṣe wípé ẹnìkan ló lọ ká mọ́bì kan kì í sì sọ̀rọ̀ à ń bára ẹni lò lànàbì sọ ọ̀rọ̀ kìláàfà ló sọ tó dá wàhálà lẹ̀ ó tọ́ fún Hafsọ ni pé lẹ́yìn mi o Abubakar Ali ni ó jẹ khalifa gẹ́gẹ́ bí àwọn ọmọ èèyàn méjèèjì táwọn náà rí babangẹ́rì personality ìbínú yẹn náà sọ fúnra wọn lójọ ń bí wọn nínú wọ́n wá ń fi ọ̀rọ̀ kìláàfà yẹn dà nẹ́bì láàmú táwọn méjèèjì fi bá débi pé kàkà náà àwọn fà nẹ́bì lẹ̀ àwọn ò ní lè fẹ́ ànẹ́bì mọ́ ó fẹ́ jẹ ju àwọn bàbá wọn ànẹ́bì ló sọ̀rọ̀ fún yàn àsárà ìlàbádi àsùwájì àdìsà ó sọ̀rọ̀ fún ìyàwó ẹ̀ kan kì í ṣe pé ẹ̀pínlẹ̀ ìlísì ẹ̀ lánàbì ń bẹ̀ ni káṣírí wọn mọ́ tú táláṣírí ó tú ànẹ́bì ò láṣírí ṣèbírú ẹ̀ náà ní gbólóhùn tó lò fún Fátímà tí ó sì tú àṣírí náà tó fi kú tí inú Aisha ò sì dùn tí ẹ pé ńgbà tó wá kú láìṣà ẹ̀ṣẹ̀ wá sọ pé n tó sọ fún mi ní wípé ìràwọ̀ mẹ́ta kan ó já wọnú yàrá òun pé ìràwọ̀ àkọ́kọ́ òun náà lèmi òun náà ni Abubakar òun náà ni Umar léyìí tó fi ń túmọ̀ sí wípé tí inú yàrá yẹn náà ni wọ́n sin Abubakar sí ànábì ikú tán káíṣà tó sọ àsárà náà ni kì í ṣe pé nìkan ló wá ànábì wa ń bẹ̀bẹ̀ gan mọ́ túhun láṣìírí Yusuf ní antum sharru makana wallahu a'lam bima tasifun Ọlọ́run dẹ̀ mọ́ tẹ́ ń sọ yìí kẹ́límọ́tò àsárà nìyẹn irú ẹ̀ náà ni wà sirru qawlakum aw jaru bihi innahu alimun bi dhati sudur tẹ́ ẹ bá sọ èrò ọkàn yín sínú yín jẹ́jẹ́ tẹ́ ẹ fi pamọ́ tàbí ẹ sọ síta Ọlọ́run tí mo tó wà nù gbáyà yín kì í ṣe pé ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ lànàbí sọ fún ẹ wá jẹ́ ń tẹ̀síwájú pẹ̀ láti ìsìn yẹn Imam Bukhari ní ó yẹra fún wọn fóṣù kan min shidati mawjidati alayhinna látara ìbínú àti àìnítẹ́lọ́rùn tó wá bá lórí ọ̀rọ̀ wọn iná àtàbà Allah nígbà tó Ọlọ́run bá nẹ́bì wí rárá o látara ìnira tí wọ́n ń kó bá nẹ́bì wọ́n fẹ́ fi ayé sú ànẹ́bì òkè
ẹ̀yin náà ẹ jẹ́ ká tún gbọ́ àyà tàrímù yẹn káwo ohun tó wà ń bẹ̀ ká tún jọ yẹ̀ wò nígbẹ̀yìn níbi Ọlọ́run ti ń sọ pé ẹ̀yin náà gbọ́ ó ní in tatuba ila Allah tẹ́ bá lè ronú pìwàdà sọ́dọ̀ Ọlọ́run ní ìtorí pé kọ́dí sọ́gẹ́tì kù lú búkù mọ́ ọkọ̀ ẹ̀yin méjèèjì gan-an ó ti dúró lórí pé ẹ̀ ṣe mọ́ ṣáwọn méjèèjì nìkan nìyàwó ànábì ni tí ò fi ta àwọn tó kù lára tó fi jẹ́ pé àwọn méjèèjì nìkan ni ọ̀rọ̀ àwọn bàbá wọn ló ń kó wàhálà bá wọn. Naam Ọlọ́run wá ní wà ń tàzọ́ àrọ́ àlẹ́ yìí àmọ́ tẹ́ ẹ bá lè fẹ́ jà ànábì lógún látara ń tẹ́ ẹ gbọ́ lẹ́nu ẹ̀ pé àwọn bàbá yín kọ́ ni ó rólé lẹ́yìn tóun bá lọ fa inna Allaha huwa maulahu Ọlọ́run ó jà fún o wà Jìbìrìlù ó jà fún o wà salihul mu'minina ṣé torí pé kó àwọn ìyàwó ẹ̀ kàn fẹ́ kọ́ yẹn lọ́lọ́run ṣe fẹ́ jà fún ni tẹ́ ẹ bá lè fẹ́ bá tiẹ̀ jẹ́ ẹ fẹ́ kó nira bá bí ìyàwó Lútù ti kó nira bá Lútù bí ìyàwó Núà ti kó nira bá Núà Ọlọ́run abó jà fún o torí pé òun ni màúlá rẹ o Jìbìrìlù ó jà fún o salihul mu'minina àwọn èèyàn rínú àwọn ẹni Ọlọ́run ó jà fún o wal malaikatu ba'da dhalika zahira àwọn màláíkà bínú wọn jáde sí yín o lóbi ní àṣàrọ̀ buwí ń tọ̀ lákọ̀ọ́kún náà tẹ́yìn bá tiẹ̀ fẹ́lẹ̀ ń lọ Ọlọ́run ó pààrọ̀ yín ẹ máa lọ. Náà ẹ jẹ́ kí n wá padà síbi àdíìsì yẹn àdíìsì yìí Imam Bukhari náà faramọ́ àwọn ní flagi ẹ káàbọ̀ ẹ kú oríire ẹ lálùbáríkà ọ̀rọ̀ yìí ò ní dàrú ẹ káàbọ̀ ìyẹn fi hàn yí pé àwọn àfáwá ní arrajihu èyí tó pé gédé jù lẹ́nu wọn lọ́hùn fi sábàbí nuzul ayati tahrim lórí tó fà á tí aya tahrim fi sọ̀kalẹ̀ náà ni pé huwa tahrimuhu sallallahu alayhi wa sallam Mariyata pé òun náà ní sísọ Mariyatu yẹn dèwọ̀ fún rẹ̀ wọ́n wá ní amma hadithatu shurbal asal àmọ́ ìṣẹ̀lẹ̀ oyin lílá laysat sababan linnusul wọ́n ráìtì ọ́f pé kìí ṣe di tálùkù ránì bí sọ̀kalẹ̀ nù ó ní wa innama dhukirat fiha ayatu tahrim wọ́n kàn àwọn èèyàn kan sọ ní ayatu tahrim ala sabil istishhad láti fi jẹ́rìí ni qala ibn Hajar rahimahullah Ibn Hajar al-Asqalani wá dá sí ó ní arrajihu fil aqwal ó léyìí tó pegedé jù nínú ọ̀rọ̀ ni pé kullaha qissatu Maria gbogbo ọ̀rọ̀ tó wà ń bẹ ìtàn Maria ni li ikhtisas Aisha wa Hafsa baha tó dẹ̀ ní í ṣe pẹ̀lú Aisha àti Hafsa bila khilafil asal láì ní ìyapa lórí ọ̀rọ̀ oyin fa inna ujtama fi jama'atun min unna torí pé àwọn míì náà nínú àwọn obìnrin náà pẹ̀lú kìí ṣàwọn nìkan ọ̀rọ̀ pé wọ́n bẹ́ nìkan sùn kọ́ ló ṣẹlẹ̀ wọ́n ọ̀rọ̀ àwọn nínú àwọn àṣírí míì náà tó tún wà táwọn fẹ́ mú dání fi bá nẹ́bí jà náà ní pé wọ́n ń wò pé ó nífẹ̀ẹ́ ọmọ obìnrin yẹn náà gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọ láyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm